tó gbogbo ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá níwòyí àná la gbọ́ fídíò kan tó jáde nípa ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní Muyideen tó jẹ́ ọ̀kan nínú àwọn alátẹ̀lé wòlíì àgbáyé ní aláàánú gbogbo mẹ̀kúnnù tá a mọ̀ sí Àgbàlá Gabriel tó kalẹ̀ sílùú Ìbàdàn níbi tí gbogbo èèyàn ti mọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa la mọ ìtàn àgbé ayé arákùnrin tó ń pè ní Muyideen yìí lẹ́yìn tó ṣàdédé wádìí wípé wọ́n wá padà rí i nígboro níbi tó ti ń kiri tó ti ń ṣe aláàárù gbogbo èèyàn bá bẹ̀rẹ̀ sí ní wádìí gbà kí ló dé kí ló ṣe bí gbogbo àgbáyé ní Àgbàlá Gabriel ló ti bá a ṣàánú béèrè àánú tí wọn ayé sì ti ṣàánú fún un àwọn mìíràn ń sọ wọn ń bú Àgbàlá Gabriel àwọn mìíràn Muyideen náà ni wọn ń bú àníṣẹ́ni tí ọba sì gbọ́ tẹnu ẹ̀gà alẹ́gà ń pàtó àwọn àgbà sì túbọ̀ wọ́n ní ànìkàndájọ́ ò ṣeun ànìkàndájọ́ ò ṣe èèyàn nígbà tó ò gbẹ́jọ́ ẹnì kejì èmi lè dájọ́ ṣe ẹnu yìí kò ní kó bá gbogbo wa ẹjẹ́ àjọ ṣàmì èyí ló mú káwa tọ̀ Àgbàlá Gabriel lọ láti lọ béèrè kí ló fà á ọlọ́run wa ṣeun agbá bàbá ńlé òun ló mú káwa sọ fún yín lásìkò yìí pé láìpẹ́ láì jìnnà ẹ bá bàbá wa Àgbàlá Gabriel ẹ bá wọn pàdé ẹ gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ nípa Muyideen ṣé bàbá mọ̀ nípa bó ṣe jáde nílé ṣé lóòótọ́ ni bàbá lé kó nílé ṣé lóòótọ́ ni wọ́n gba ìyàwó ẹ̀ ṣé lóòótọ́ ni ìyà ń jẹ ṣé lóòótọ́ lè bí pa àti gbogbo àwọn èèyàn tó wà ń bẹ̀ gbogbo àṣírí ilẹ̀ gbọ́ irú ìwà wo ni Muyideen ló ń wù nínú ilé irú ìwà wo ló ń wù nínú ìjọ irú ìwà wo ló ń wù ní gbogbo àdúgbò títí tó fi wá bára ẹ̀ nípò pé ó tún lọ kiri ó tún lọ gbàárù ajá ẹ̀ tó padà sídìí èébì ẹ̀yin èèyàn wa ẹ dákun ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́ nínú ọ̀rọ̀ tá a bá gbọ́ ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́ ká máa wádìí ohun gbogbo dájú ká lè bá àdí òdodo mú ẹ jẹ́ máa ṣọ́ ẹnu wa àwọn kan sọ pé èèyàn burúkú Àgbàlá Gabriel èèyàn kan ẹlòmíràn sọ pé Muyideen ní ọ̀dà gbogbo ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ gan-an àṣírí ohun tó ṣẹlẹ̀ ti tú báyìí bó ṣe wáyé ìdí tí Muyideen fi kúrò nílé báwo kí ni Àgbàlá Gabriel ṣe fún Muyideen kí ni Muyideen ṣe fún Àgbàlá Gabriel débi pé ọ̀rọ̀ ìyàwó Gabriel gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ lórí íńtáfíù yìí ẹ dákun ẹ sábà mi farabalẹ̀ ẹ bá wa gbọ́ ọ dáadáa ẹ fetí sí nǹkan tí bàbá yìí ń sọ ẹ fetí sí èyí tí Muyideen pàpà tóun náà ń sọ jáde ní gbòòrò ẹnu àti ìyàwó ẹ àtàwọn aládùúgbò kẹ ẹ wá lọ kọ́mẹ́ǹtì Odò ẹrú Aláàfin Ọ̀yọ́ àṣekóore oṣù ní í ṣe irú ìwà tí Muyideen yìí ló ṣe yìí ìwà tó wù yìí ẹ kọ́mẹ̀ntì sí comment section tí ó fààyè gba ẹlòmíì kí bàbá yìí tún ṣe lóore àbí irú ìwà tí Àgbàlá Gabriel hù sí Muyideen yìí ṣé yóò jẹ́ kí àwọn èèyàn ó trọ́ọ̀sì bàbá yìí kí wọ́n gbà pé ènìyàn Ọlọ́run ni pápá àwọn tí wọ́n ń gbọ́ wọn káàkiri àgbáyé tí wọ́n nífẹ̀ẹ́ wọn tí wọ́n fi ń sọ pé ta lẹ fẹ́ ṣe lóore ọ̀yá ẹgbà ṣé á mú kí àwọn èèyàn ó túbọ̀ kí wọ́n gba ti bàbá wa Àgbàlá Gabriel gbogbo ẹ̀ ní comment section ní kẹ́ ẹ comment sí ẹ bá wa like ẹ subscribe torí àwa náà wà pẹ̀lú yín á ti jọ máa gbọ́ ètò ọ̀hún lọ ni ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀ torí àsìkò mi ò fẹ́ gbà yín lásìkò ní rárá ẹ lọ farabalẹ̀ gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ yìí kẹ́ ẹ gbọ́ nǹkan tí Àgbàlá Gabriel sọ gbọ̀ngàn tí bá wá padà dé àtúnṣe súnmọ́ analysis awúkúlùkùn wa á sì máa lọlé ọyá ẹ bá ń fohùn sí fídíò yìí fún àwọn èèyàn wa nínú ilé kí wọ́n gbọ́ nǹkan tí Àgbàlá Gabriel tí wọ́n sọ nípa Muyideen. ṣe mọ ìwọ tó ráàánú gbà ìwọ tó rí àánú gbà wo táìmù tó ń lọ ṣọ́ọ̀bù gan tó bá fẹ́ jáde ó fi kí lọmọbìnrin yẹn lọ́wọ́ irọ́ ni obìnrin very nice woman èmi ò pẹ́ ní tó nice báyìí ni very nice woman wọ́n bá léèyàn ní ìfaradà láyé kì í sọ̀rọ̀ kì í wá fẹjọ́ ẹ̀sùn o tó bẹ̀ tó bá ti dé bíbẹ̀ yìí ọ̀fẹjọ́ ẹ̀sùn wọn á ní ó dáa since tán ló lọ́mọ ta àbájẹ̀bù pẹ̀lú ṣọ́ọ̀bù rẹ̀ èmi ò lè wá gba ojú ibi lọ́wọ́ àwọn torí ọjọ́ kan làwọn èèyàn ò rí omi tó ti ń ta àbájẹ̀bù mọ́ lọ ṣọ́ọ̀bù mọ́ fún ìyàwó ẹ̀ kì í bí ìyàwó ẹ̀ ni fún táìmì ẹ̀ mo dẹ̀ ti míwà iwájú ṣọ́ọ̀bù ẹ̀ náà ilé ti ń ta ọ́ìlì ìyàwó ibo ti mọ̀ ń pa chájà outdoor ti mọ̀ ń pa ẹ̀ ó yá mọ̀ ta gbogbo táìmì tí Muyideen dẹ̀ ń ta chájà yìí gan kí ni ìwà ẹ̀ sí àwọn èèyàn tó bí máa bọ̀
má bọ̀ kí ni ìwà ẹ̀ sí àwọn èèyàn tí wọ́n ń ra nǹkan lọ́wọ́ ẹ̀. tó bá débẹ̀ tó bá ní àwọn fẹ́ ra ọjà lọ́wọ́ ẹ̀ ẹsẹ̀ ló máa sọ fún ọ pé ṣé olórí burúkú níyìn ni ṣé mo kó bá yín ni ẹ kó wájú mi ọjà tó yẹ kó tà fún ẹ kó tà ní bí 500 naira àtà 5,000 naira ọjà tá a kó tà fún ọ pé àbálẹ̀ ṣe máa ta irú ọjà báyìí ó máa jágbe mọ́ wọn kó yàgọ́jọ́ kan ó kú lọ aṣọ mọ́kàn náà pa wà lọ́rùn tó yẹ pé yẹn fẹ́ ya kọ́ọ̀dù lọ́wọ́ ẹ̀ tó ní pé kọ́ọ̀dù wo ni kíní tó lọ ṣe mọ́kàn bẹ̀rẹ̀ sí ní já. ọjà tó bẹ́ẹ̀ yẹn kò nídìí sẹ́mọ̀ gbogbo yẹn bẹ́ẹ̀ tẹ́mi bá ti gbọ́ èmi a máa jùnú àwẹ̀ wà fún pọ́nibẹ̀ Muyideen Ṣọ́rẹ́ ṣẹ́rí mi blame ẹ̀ ìwà tó ti wà lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwà tó ti wà lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn tó máa wá ń ṣègbélé ń bì gbogbo àwọn tó bá tí ẹnìkan ni wọ́n bá láǹfààní àti máa wo fídíò yìí a testify sí pé Muyideen èèyàn líle ni tí gbogbo church wa bá dé gbà tó fẹ́ ṣe wedding gbogbo church bá dé tàbá tí gbà tó fẹ́ ṣe wedding kí láì ṣe fún church. àṣẹ ń bẹ ogun àṣẹ ń bẹ ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin kan wò ó ká máa bẹ àwa tá a lọ gan-an. máa fi wá jàre ká máa bẹ church pé ṣáà dáríjì pé ìpè díẹ̀díẹ̀ ni nǹkan máa ń kù lára yẹn àwa náà dẹ̀ fi yẹn sọ̀rọ̀ sí ẹ nígbà táwa rí gbogbo tó ń ṣe ó yá fún ìyàwó ẹ ní kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù kí ìyàwó ẹ máa mójútó ṣọ́ọ̀bù ìyàwó máa dìlífà fọ́kọ ẹ lálẹ́ Muyideen wa ní òun á ń kọ́ sóhun àjókòó kalẹ̀ ni ó jókòó kalẹ̀ so òun ló máa bá mi clean inú ọ́fíìsì. òun ló máa bá mi clean inú ọ́fíìsì ó dẹ̀ jẹ́ fáfá òun ló máa bá mi clean ọ́fíìsì mo ní máa rí ọ́fíìsì tó ń clean máa bá mi clean ẹ̀ dẹ̀yìn tá a bá ti ń jáde mọ̀ ṣe kí ni ó jókòó kalẹ̀ mọ́ báyìí tẹ bá notice pé ẹ̀ ń rí Muyideen lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀yin tẹ bá máa wo fídíò wa dáadáa láti pé nígbà kan ẹ máa ń béèrè ẹ pé Muyideen ńkọ́ èmi náà wọ̀ pé sáwọn èèyàn mọ̀ pé Muyideen lọ ṣọ́ọ̀bù ni nígbà yẹn àwọn èèyàn máa ń béèrè Muyideen ńkọ́ ṣùgbọ́n tẹ bá notice fídíò wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kílẹ̀ ibo lẹ ti ń sábà rí Muyideen. ẹ̀yin tẹ bá notice níbo lẹ ti ń sábà rí Muyideen lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀ lè mọ̀ rí lẹ́yìn mi ní program ẹ̀ lè mọ̀ rí lẹ́yìn mi tàbá ń ṣe live ẹ̀ lè mọ̀ rí pẹ̀lú wa báyìí torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń kó lọ ṣọ́ọ̀bù níbo wá di pé bàbá Ìjẹ̀bú ní lọ́n fowó ta kò tọ́jú ilé kò fowó oúnjẹ lẹ̀ ìyàwó ní kò ní ránjẹ sílé kò ní sàmù kan yẹn gbó láwàá ṣe lé ìdá ó dà fún ìyàwó ẹ̀ ní kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù mo sàmù yẹn comment ṣe ẹ̀yin tẹ bá lọ sáwọn ẹ̀ láwọn máa ń rí pé ìgbà tí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ rí pé ẹ̀yin wa lẹ ti ń rí wọ́n ṣe wọ́n rí lẹ́yìn wa ìmọ̀ sọ pé every Sunday mama fún 10,000 naira. every one dem wọn ẹ fún wọn sà. kí ló pé. ẹ fún wọn sà. jáde fún wọn 10,000 every week. má bọ̀ Muyideen every Sunday mama fún 10,000 ìyàwó ẹ ti wà ní ṣọ́ọ̀bù ìyàwó ẹ náà tún wá máa deliver fún ọ owó máa jẹ pọ̀ òun gbowó ń bì ìyàwó rẹ tó pawó ṣọ́ọ̀bù tẹ bá délé ẹjọ́ ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn now ìyàwó ti lè fi owó dáná lọ́sẹ̀ ìjẹ́ 10,000 tó gbà ń bí drop bí 5,000 sílé kíyàwó ìfòrò oúnjẹ á nínú ìyàwó òun ti ń ṣiṣẹ́ kó òun náà ti ṣiṣẹ́ so àti pé ìyàwó òun gan ni ó tún máa bọ́ òun mo ń gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn kò sọ́ ṣe jú mi mo ń gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn ìyàwó òun ló tún máa bọ́ òun owó tó òun gbà òun fẹ́ fi kí ló tó tẹ ló ń fẹ́ ṣe náà. Ọlọ́run fira fún. òun fẹ́ ra àwọn nǹkan kan òun fẹ́ ṣe gbá òun fẹ́ máa tọ́jú owó ó ráṣọ kì í ṣe láti ṣèrègùn èmi mò ń fún ẹ láṣọ kì í ṣe láti ṣèrègùn èmi mò ń fún ẹ láṣọ ó ra bàtà kì í ṣe láti ṣèrègùn èmi ni mo I always want him to look good I always kí ló ṣẹlẹ̀. ara fídíò tó ń báyàn jà. fídíò tó ń báyàn jà wà mí báyìí. tó ń báyàn jà ẹ jẹ́ ń wò tàwọn fídíò tó ń báyàn jà. ọ̀ní ó dà kó ti yàwé ìdáhùn ìfàsọ̀sọ̀. ara àwọn kọ́sọ́mà tó ń bá jà ni. This man, guys, I never see that. Then for us, for pass me for a guest.
Wọ́n jọ ìyá. This man, wọ́n sàrẹ́ wá sí ìbàrí. Wọ́n fún wa sí ìgbésẹ̀ fún báńkì fún ẹgẹ́ tirẹ̀ kò ṣáìtì fún ẹ. Ẹgẹ́ tirẹ̀ kò ṣáìtì fún ẹ. ẹ wo ẹgbà mélòó jà èmi ò tiẹ̀ kí n gbọ́ nǹkan kan mi I don't mean kí n gbọ́ nǹkan kan later ni mo tó máa ń gbà wọn gan ó yá mú ìdí màmá fún 10,000 ìyàwó ẹ̀ máa lọ sí ṣọ́ọ̀bù adẹ̀ ń fún ìyàwó àwáwá ìyàwó á ní à pé kò tiẹ̀ fóònù ní nǹkan kan pé ìwọ̀nba táwọn bá pa ń ṣọ́ọ̀bù ṣé mo mọ̀ pé àwọn máa rajà padà òun ra petrol sínú jẹ́nẹ́tọ̀ bẹ́ẹ̀ lọ mú ìdí máa tọ́jú inú ilé ní tí mo á mọ̀ ní pẹ́lẹ̀ pé lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ tá a lò tán yìí ṣàǹkó ti wà ń bí ẹ̀ ń pẹ́ bí ló wà báyìí ó ń lọ lé o tó bá ti parí lálẹ́ á lọ lé o á dẹ̀ jíde bí láàárọ̀ torí àti máa lọ sí ibi tó ti lọ máa ń ta bàbá àjẹbú yẹn mi fẹ́ kó máa lọ sóun ló máa ń wà ní compound most times tàbá dẹ̀ ń jáde báyìí àjọ ń lọ ni so bó ti wá di Tuesday tó lọ yìí mo gbọ́ pé wọ́n ní ó fẹsẹ̀ rọ nílé wọn. Bẹ́ẹ̀ni sir. mo gbọ́ pé ló fẹsẹ̀ rọ. Bẹ́ẹ̀ni. Whereas. Wọ́n ò fẹsẹ̀ rọ. Wọ́n pretend ni. Ìgbà tẹ́mi dé ní alẹ́ láti ṣọ́ọ̀pù ní Olóhùn fẹsẹ̀ rọ. mo wá gbálẹ̀kùn sí wọn ṣílẹ̀kùn. nígbà lọ́jọ́ Tuesday last week. Bẹ́ẹ̀ni sir ní Tuesday. ibi ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ gangan rèé o ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ gangan nìyẹn o mo gbọ́ pé wọ́n ló fẹsẹ̀ èmi náà kàdé ń bọ́lá lọ́n Tuesday mbẹ́lá wà ní Tuesday àwa ní program ọlọ́nṣogbo ní Tuesday àwa dé lálẹ́ mo wá gbọ́ wọ́n ní kò wàbí lẹ́ni wá ní ìgbà tí wọ́n wá rí lálẹ́ ẹ̀. ìgbà tẹ́mi wá ní wọn lálẹ́ wọn láwọn pé orókùn yẹn pé tírélà ti rán àwọn lẹ́sẹ̀ pé àwọn wá fẹsẹ̀ gba pavement entrance ilé wa wọ́n wá ní kí sáré lọ bá àwọn ra oògùn níbi after 10 mo ṣáà sáré lọ èmi nìkan bí mo ṣe dé wọ́n jẹun wọ́n dẹ́ lù pàtó dọjọ́ kejì ara wọn ti yá wọ́n rìn dáadáa wọ́n jáde láàárọ̀ báyìí wọ́n sọ wọn kọ́ fèmí àwọn èèyàn ló ń sọ fún mi pé àwọn rí wọn lórí ọ̀kadà lẹ́gbẹ̀dá. now ṣe mọ̀ pé láàárọ̀ Wednesday àwọn máa ṣe programu ń bí báyìí. bẹ́ẹ̀ni sá. bẹ́ẹ̀ torí pé wọ́n ti ló fẹsẹ̀ rọ èmi ò tún dì máa ní pé kó wá sí church a dẹ̀ máa ṣe program normally everybody máa wà ní church bẹ́ẹ̀ torí pé wọ́n ló fẹsẹ̀ rọ ní àná which is Tuesday wọ́n ló fẹsẹ̀ rọ aṣọ ti jáde. wọ́n ti jáde wọ́n ti gbọ́kadà. àsọmọ mi ti gbọ́kadà lọ ó gbọ́kadà jáde ẹni tó ló fẹsẹ̀ rọ. bẹ́ẹ̀ni sà. ṣèbí torí pé wọ́n ló fẹsẹ̀ rọ ní ìfowá church bẹ́ẹ̀ ó ti jáde níbo ló mọ̀ tó lọ. ẹgbẹ́dá ni wọ́n náà ti rí wọn pé wọ́n jókòó sórí bike. okay ta like bí láti 7 wọ́n dẹ̀ dé ní after 9. ní lálẹ́ ló ń sọ fún mi lálẹ́ lẹ́yìn àárọ̀. okay ó pàdé láàárọ̀ padà kò wá wá church náà. wọ́n wá church wọ́n wà ó fẹsẹ̀ rìn padà wá nílé ó jókòó sínú ilé ní gbogbo Wednesday èmi ò mọ̀ nǹkan kan àwa busy àlejò pọ̀ mẹ́wàá la fẹ́ ṣe àlejò pọ̀ so gbàtílẹ̀ ṣú ẹ̀mọ̀ Wednesday àti lọ sùn bó ṣe tó di àárọ̀ Thursday àwa ti jí lọ program láàárọ̀ ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni sá. so mi ìrántí bẹ̀rẹ̀ pé fún ìdí ìyìn tí ẹ̀kọ́ tó ní mo gbọ́kàn ló rẹ̀ èmi fílẹ̀ pé òkè ń tó rẹ̀ ẹjọ́ ṣe kí ni. kó rest. ẹjọ́ rest mi tí ẹ̀ nìkan dààmú ẹ̀ mo ní kọ́ fílẹ̀ kan ẹjọ́ rest àṣẹ bí mi ṣe ní kó rest àṣọ ń jáde wọ́n ló jáde ní Thursday ìyẹn bí tó lọ. ó jáde Friday. ó jáde Friday. ó jáde Saturday. ó jáde Saturday. ń bọ̀ wá dàárọ̀ Sunday mo ẹ̀ṣẹ̀ wàá mọ̀ torí Sunday kò tún wá church ní Sunday. bẹ́ẹ̀ni sá. kí ló ṣe mú ìdí tí ó wà church ìyẹn nírọ̀lẹ́ nígbà tí mo rí àwọn èèyàn tán nírọ̀lẹ́ wọ́n jókòó mú ìdí nǹkan wọ́n ní kò wá church wọ́n ní kódà ìyàwó ẹ̀ tó wá church nígbà ìyàwó ẹ̀ padà délé ní ọ̀sán Sunday. ọ̀sán Sunday wọ́n tilẹ̀kùn látẹ̀yìn. nígbà tí wọ́n dé láti church láago mélòó. ní bí nǹkan bíi after 3 lọ́sàn tí mo dé láti church mo wá ń gbálẹ̀kùn pé kì í tẹ̀ wà láfíà àwọn tó di pé. sóòrè ni tí wọn náà sọ pé wà láfíà. bọ́n ṣe ni ẹ mọ̀ obìnrin a máa ń try láti ṣáájú ọkọ wa. wàá kàn lẹ̀kùn. wọ́n á gbálẹ̀kùn títí mo tún fòkúta gbá gbogbo lè. ìyẹn ní Sunday jẹta yìí o kò wá sílẹ̀kùn fún. ẹ̀rù tí wàá bá ẹ̀mí àyà mi ó ti shake mo fi wá lọ pa àwọn èèyàn pé bóyá táwọn èèyàn bá mi gbálẹ̀kùn ọ̀tán gbá gbogbo ẹ̀ àti lúvàsì o pé bóyá wọ́n á ṣe báwo a ṣe kàn ṣe stroke pé ká lọ kí n pe ọ̀rẹ́ wọn kan pé bóyá tán bá dé
wọ́n á ṣe. mo mọ̀ ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ní Muyideen nílò deliverance Muyideen èèyàn líle ni ẹ̀yin ò lè mọ̀ èèyàn líle ni Muyideen lè Muyideen lè o Muyideen lè o ṣé gbogbo ẹni mọ̀ kó wá sórí afẹ́fẹ́ ni èmi ò ń ṣèyàn tó ń ilé tí mo ṣe láàárọ̀ ìgàn tí mi ti jí mo ṣe jí ní ilé tí mo jí ṣe láàárọ̀ ìgàn ó yẹ máa jí ṣe fídíò láàárọ̀ kùtùkùtù bẹ́ẹ̀ mo yẹ ráwọn ọkọ ẹ̀ mo ní wá jẹ́ n borí afẹ́fẹ́ o I don't do this ráyè ṣùgbọ́n bọ́ọ̀lù àwọn èèyàn tó wá ṣe lóore kí náà fẹ́ máa rò èmi mọ̀ o àwọn èèyàn wa wọ́n kàn fẹ́ gbọ́ ni wọ́n kàn fẹ́ gbọ́ nǹkan kan látẹnu mi ni o ẹlòmíì mọ̀ pé no there is something fishing out now ń gbọ́ wá dọ̀sán Sunday ẹ̀ ń gbọ́ ń tà kán ṣà gbalẹ̀kùn ó wá padà sí lẹ́kùn ó wá bí èmi wá kó eré ẹ̀ nírọ̀lẹ́ Sunday Muyideen láti Tuesday èmi àti òfojú kanra wọ́n ló fẹsẹ̀ rọ àṣọ òfẹsẹ̀ rọ ìwọ tán lórí tó ń jáde òun ò jáde àwọn tó rí tán jáde ní Muyideen táwọn pàdé ẹ tó ń lọ fatafata tó falẹ́ náà dání tó ń lọ tó falẹ́ náà dání ọjọ́ yẹn mo ní kó dọ̀bálẹ̀ mo mú pankẹ́rẹ́ tó dáa mo ti ẹ̀kọ́ nàná mo kọ́ nà pankẹ́rẹ́ nípa sóko rẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ Muyideen kí ló tún fẹ́ mo tún fẹ́ lówó Sunday 10,000 every Sunday lẹ́yìn tó ti ṣí ṣọ́ọ̀bù fún ẹ ìyẹn ò sí lára donation kò sí lára owó tó ti èmi ń ṣèyẹn lọ́wọ́ ara mi àìmọye látọdún mo ti fún lówó ṣọ́ọ̀ṣẹ̀ kan wà tí mi ò ní fún ẹ lówó ni I just give you pé you are now part of me you are now my family aṣọ oúnjẹ ìgbà kan anything tí n bá lè jẹkùn bí anything tí n bá ṣekùn anything tí n bá ẹgbẹ́ fún eléyìí ẹgbẹ́ fún ìwọ náà dẹ̀ ṣe bí ọmọ ó dẹ̀ ń ṣe bí ọmọ bí a ṣe máa ń ṣe inú fídíò Muyideen bọ̀ sí bí bẹ́ẹ̀ náà la ṣe máa ń ṣe lé nọ́mà ẹ bá rí wa lórí fídíò tí mo ní Muyideen wàá bí bẹ́ẹ̀ la ṣe máa ń ṣe mo á kọ́ níṣẹ́ ní alẹ́ Sunday yẹn wọ́n á ní kò gbọ́dọ̀ lọ lé o tó pé láti Tuesday tó ti lọ so àṣekò rẹ̀ ò ń jáde kò á lọ lálẹ́ Sunday yẹn ó sùn ọ́fíìsì mi báyìí ló sùn bẹ́ẹ̀ láàárọ̀ Monday àwa ní early morning program pẹ̀lú àwọn ọlọ́jà ní Ọlọ́runṣògo ìgbà tí màá jí ìyẹn láàárọ̀ àná ìgbà tí màá jí òun ṣì ń sùn mo wò pé já tètè lọ bí tá a lọ pé eléyìí tí ó ń sùn yìí já fílẹ̀ kó rest díẹ̀ pé mọ̀jẹ̀ ń sáré jí mú lọ sí program bẹ́ẹ̀ jẹ́ jó rest díẹ̀ ibi mo ti ṣe mistake ni pé a kàn lọ s'Ọlọ́runṣògo ńgbà tá a dé láàṣẹ kí ni láàrin inú ilé ìjẹ́ kí ló ṣẹlẹ̀ ń bá pé ìyàwó ní ìgbà ọmọ pé bẹ́ẹ̀ alẹ́ ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ ń bọ̀ lọ́kọ́ ẹ lọ́mú wá ló lọ ń bọ̀ lọ ló ṣe lánàá. láàárọ̀ ńgbà tí wọ́n yẹ láàárọ̀ àná tán délé mo ṣàkúnlẹ̀ bẹ̀ wọ́n pé ẹ má bínú o pé gbogbo nǹkan tó ń bá yín sọ náà fún àǹfààní títí yín ni pé kọjọ́ la yín kó lè dà náà ni ipe gbogbo nǹkan tí ó tó léèní pé á ṣẹ́kù lọ́la pé ẹ mú ọkàn kúrò nù wọn ayé ohun ayé abáyé lọ àánú látẹ̀tì ẹ̀rí gbà ẹlòmíì gan tó bá gbàgbọ́ kò ní máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe wọ́n ṣáà ní kò sí wàhálà wọ́n ní oúnjẹ ń kọ́ mo ní máa dáná so èmi wọ́n ń wẹ̀ wọ́n ní báwọn gbómi sí bedroom wọ́n wá ń wẹ̀ kémi sáré lọ shop sáré lọ clean shop kí n padà wá kí n wá dáná bí mo ṣe délé ni mi ò rí wọn even fóònù ti tèmi pé kí n tiẹ̀ fi máa pè wọ́n àti fóònù àti power bank wọ́n ti palẹ̀ mọ́ ògbó ẹ̀ wọ́n ti yẹn láàárọ̀ àná látàárọ̀ yẹn la dẹ̀ ti ń wá wọn títí bó ṣe dalẹ́ báyìí ni wọ́n máa kọ́kọ́ ṣí à wọ́n fi fídíò wọn hàn ní pé wọ́n gbé igbárù ní Bódìjà wọ́n ń ṣe alábàárù. mo ń bọ̀ number one níbo ni wà tí Muyideen ti pàdé ń gbọ́sẹ̀ mi ni mo mọ̀ ẹ́ tí mo fi ọ́ lé Muyideen. rárá o àwọn fúnra ara wọn náà tó sì mí àwọn fúnra ara wọn ọkọ mi gangan Muyideen àwọn ganan tó sì mí fúnra ara wọn dádì kan ló fi wọ́n fún mi o àtọ́ nígbà yẹn gan ṣé mo fẹ́ kẹ́ má parọ́ gbà yẹn ṣé mo fẹ́ kẹ́ fẹ́ra. àwọn ò fẹ́ kán fẹ́ èèyàn ní Nàìjíríà pé àwọn fẹ́ kán fẹ́ èèyàn ní outside the country
àwọn náà ṣáà insist pé ṣe dáàdì ẹ lè choose fáwọn pé nǹkan táwọn bá ti fẹ́ ni àwọn fẹ́ times without number even dáàdì tó tún travel wọ́n tún dé láti UK pé Muyideen báwo wá ni ṣé ọmọ yẹn náà ló ṣì fẹ́fẹ́ ó ní ẹ o bó ṣe dáadáa ó ṣe gbogbo èmi náà dẹ́ ń gbìyànjú níwọ̀nba ti tèmi but àìnítẹ́lọ́rùn wọn ó ń affect wọn gan seriously. wọn gbọ́ tán ló sọ pé wọ́n náà ti gbàyàwó lọ́wọ́ òun. wọn gbàyàwó lọ́wọ́ wọn o èmi níyàwó wọn o kọ́ máa bọ̀ ń lé o àlé wọn ń lé o à ń wá wọn seriously báyìí. ó ló ń wá wọn. à ń wá wọn mo ń wá wọn ní o. gbogbo àlà ń wá ṣùgbọ́n ìbò ló ń wá. gidi seriously torí èmi níyàwó wọn mo ń wá wọn pé kán darí wálé kí ẹ̀mí Ọlọ́run kó darí ẹsẹ̀ wọn padà wá sílé. ń gbọ́ wọ́n ní wọ́n ti gbalé lọ́wọ́ yìí wọ́n náà ti gbalé lọ́wọ́ yìí. wọ́n gbalé lọ́wọ́ wa o ilé wa nìyẹn nìkan mo ti wá láàárọ̀. Muyideen ni ó ti gbalé lọ́wọ́ mi. aláàyè Muyideen ti orí ẹ ti gba àbọ̀ lé o èmi mọ̀ pé iṣẹ́ ìdìbò ti mú nǹkan lánàá o. Muyideen máa ń kó àwọn oògùn kan ó máa ń lo àwọn oògùn kan kì í ṣe ìníkí ìṣànà àpò ó lè jẹ́ bíi 15 tó bá ti dà báyìí ojú àwọn síta ni ojú ẹ̀ máa tó bá ti lè lọ. torí ẹ̀ mi ì jẹ́ kó. àárín jù bẹ́ẹ̀ lọ ṣé ẹ wá rí gbogbo ẹ̀yin onísọkúsọ gbogbo ẹ̀yin alátẹnusọ ẹ̀yin tẹ́lẹ̀ sọ pé bàbá Àgbàlá Gabriel fi ń wáwó ni ó ṣiṣẹ́ kẹ́ni ṣé ẹ ti rójú ayé àbẹ́ẹ̀ ráyé ṣé ẹ rí i pé òtítọ́ ó fojú hàn báyìí ni mo ti sọ ṣáájú pé ẹ jẹ́ ká máa ṣọ́ ẹnu wa torí ẹnu báyìí ẹnu ní pani ẹnu ní ńlá ni ẹnu má pa mí o ẹnu èèyàn lẹ́bọ ẹ jẹ́ àmà tọ́ ọ̀rọ̀ ẹnu wa kásítà bá sì gbọ́rọ̀ ẹjẹ́ á máa fi ẹ̀lẹ̀ ká máa dìkóòdì ó ti yé yín ká máa mọ ọgbọ́n tá a fi máa túmọ̀ àwọn ọ̀rọ̀ tá à ń gbọ́ àní ṣìṣọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ worú àrà tí Àgbàlá Gabriel ipa tó ti kó nínú ayé àwọn èèyàn àtọ arúgbó àtọmẹdán àtòṣèré àtọkọrin tó ti gbà tí ayé ti gbàgbé tó gbé jáde mélòó nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run lónìí ló ṣe é má jà gbóyà fi bí sólóore o Ọlọ́run ó sì máa ràn wá lọ́wọ́ títí ìgbà mìíràn tá a tún pàdé lórí ètò ẹ bá wa share program wa ẹ like ẹ comment ẹ subscribe ẹ jẹ́ kó wọ ìgboro ayé lọ ẹ ṣe àdúpẹ́ ó dàbọ̀.